bẹ́ẹ̀ ni bí mo bá sá kẹ́kẹ́ máa múre gbó fá bí mo sì bó àbàjá máa múre sídìí ọ̀pẹ àmì títì mo sì gbójú lórọ̀ òjò tí ń pagi lápá kan tí ń fi bẹ́ẹ̀ dá apá kan sí òjò pa mí má ṣe pa àwọn tọ́jú olólùfẹ́ mi lórí ìkànnì Àrólé bàbá 1010 TV tuta wọ̀ yìí nítorí pé ẹ̀yin náà lè jìká tí kò jẹ́ ká sọ kó ṣe bẹ́ẹ̀ kó yẹ̀ bọ́ lọ́rùn wa pẹ̀lú bá a ṣe ń lọ bá a ṣe ń bọ̀ tá a sì ń dé báyìí ní gbogbo àti gbogbo àsìkò yìí tí ó mú wa jáde tá a fi wa ní wọlé mọ́ Elédùmarè kò ní jó ṣẹlẹ̀ sí kẹ́ ẹnì kọ̀ọ̀kan wa ìròyìn fún ti àsìkò yìí náà làyànfẹ́ Elédùmarè tún ṣe bẹ́ẹ̀ tí mo mú wa bí ìṣe mi ibẹ̀ tí mọ̀ pé kókó oníròyìn lákọ̀ọ́kọ́ gbéyẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀. ẹ wò ó kò séwu lóko rárá o àfi gìrì àparò ẹni bá ṣetán láti fẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ kó tètè fẹgbẹ́ náà sílẹ̀ o àwa ò tiẹ̀ fọ́ rárá Bùkọ́lá Sàràkí ló sọ èyí di mímọ̀. Bẹ́ẹ̀ ni alága fẹgbẹ́ òṣèlú APC tẹ́wọ́ gba àwọn olóṣèlú láti ẹgbẹ́ òṣèlú NNPP káàbọ̀ sẹ́gbẹ́ òṣèlú APC l'Àbújá. ẹni tó jẹ́ alákòóso ìjọba ìpínlẹ̀ Rivers tún kọ̀ láti yọjú sáwọn ọmọlé ìgbìmọ̀ asòfin Àbújá fún ìgbà kejì ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí. ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó lé ní 200 tán kó lọ sórílẹ̀-èdè Ghana láti fi ṣe òwò ẹrú ní ìjọba àpapọ̀ ń kó bọ̀ wá sílé lónìí ìjọba àpapọ̀ náà kéde ọ̀rọ̀ náà. àwọn agbébọn ti jí olùṣọ́ àgùntàn ìjọ kátólíìkì kan gbé ní ìpínlẹ̀ Kaduna báyìí. irú ìṣẹ̀lẹ̀ bíi eléyìí ní ti ìpínlẹ̀ Benue níbi táwọn agbésùmọ̀mí agbébọn tó ti ṣe bẹ́ẹ̀ dá ọkọ̀ èrò lọ́nà wọ́n jí ènìyàn 14 gbé lọ ní ìpínlẹ̀ Benue. ìpínlẹ̀ Benue náà ni mo sì tún wà o ní ṣe náà gún olórí ọ̀dọ́ kan pa ní ìpakúpa nínú ìkọlù tán ṣe ní ìpínlẹ̀ ọ̀hún. ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. kò séwu lóko àfi gìrì àparò ẹni bá ṣe tán láti fẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ ẹni kó tètè kó fẹgbẹ́ ọ̀hún sílẹ̀ o àfọ́ rárá Bùkọ́lá Sàràkí ló sọ èyí di mímọ̀. ẹni tó jẹ́ senate president tẹ́lẹ̀ ó ní ó mọ̀ ṣe àlàyé ọ̀rọ̀ ẹ̀yìn Bùkọ́lá Sàràkí lójú òpó ayélujára X rẹ̀ níbi tó ti sọ mọ̀ wípé lẹ́yìn tí àwọn èèkàn nínú ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Delta náà ṣe bẹ́ẹ̀ kọ̀wé fi ẹgbẹ́ òṣèlú náà sílẹ̀ darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú APC ó ní láti ìgbà náà ló ti ń gba ìpè káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè Nàìjíríà tó sì ti ń da òun láàmú ó ní èyí ló wá fà ó tó ń fi bọ́ síta kan bọ́ọ̀kì láti ṣe àlàyé fún àwọn tí wọ́n pé òun àtàwọn tí wọ́n ṣe iyèméjì nínú ẹgbẹ́ òṣèlú PDP ọ̀hún wípé kí wọ́n ṣe bẹ́ẹ̀ fi ọwọ́ wọnú kán sì ní àfojúsùn èyí tó péye lórí ìgbésẹ̀ tí àwọn ń gbé àti ìgbàgbọ́ nínú ẹgbẹ́ òṣèlú PDP ọ̀hún ó ní ẹnikẹ́ni àbẹ́yàn kéèyàn nínú ẹgbẹ́ òṣèlú PDP tó bá òun pẹ́gbẹ́ òun ẹgbẹ́ náà ti sú òun ó ní ó yẹ kó fi ó ní ààyè wà láti fi ẹgbẹ́ ọ̀hún sílẹ̀ kò sì sí nǹkan kan tí yóò ṣẹlẹ̀ sí ẹgbẹ́ òṣèlú PDP nígbà tí ó tún tẹ̀síwájú ó ní bá ṣe ń fi ẹgbẹ́ sílẹ̀ ó dáa ó ní torí pé àwọn gan ó ní kàńdá inú ìrẹsì àsìkò yìí sì làwọn ó tún ẹgbẹ́ ọ̀hún sọ bí ẹni sọgbà táwọn yóò fi ní ọjọ́ ọ̀la rere fún orílẹ̀-èdè Nàìjíríà ó tún ṣe àlàyé wípé ìgbésẹ̀ tẹ́gbẹ́ òṣèlú APC tí wọ́n ń gbé ó ní láti ní ẹgbẹ́ kan ṣoṣo lórílẹ̀-èdè Nàìjíríà one party system ó lè yí ó sì ní ewu fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí nítorí wípé wọn kò ní láǹfààní láti yan nítorí wọn àfi tí ẹgbẹ́ òṣèlú ọyọ kan ṣoṣo ọ̀hún tá bá gbé jáde síta fún wọn ó wá rọ àwọn ènìyàn tó kù nínú ẹgbẹ́ òṣèlú PDP pé ẹ má mà kárí ọkàn lórí tàwọn ènìyàn tí wọ́n darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú APC yìí ó ní wọ́n ní ẹ má sọ ìrètí nínú kẹ́ẹ̀sì dúró ṣinṣin lórí ẹsẹ̀ yín pẹ̀lú àfojúsùn pé ẹgbẹ́ òṣèlú PDP ó ní ẹgbẹ́ kan gbòógì tí ó gba ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kalẹ̀ nínú ìlà ìlò ètò ẹgbẹ́ òṣèlú APC náà kó wá sí yìí Bùkọ́lá Sàràkí olóṣè àlàyé ọ̀rọ̀ yìí lójú òpó ayélujára rẹ̀ ẹ̀ sì rántí wípé gómìnà ní ìpínlẹ̀ Delta Sheriff Oborevwori àtẹnudọ́jà gómìnà tẹ́lẹ̀ rí tó tún jẹ́ olùdíje pẹ̀lú Àtíkù tó ṣe igbákejì rẹ̀ nínú ètò ìdìbò lọ́dún 2023 nínú ẹgbẹ́ òṣèlú PDP Ifeanyi Okowa àti abẹnugan tó fi mọ́ àwọn alága ìjọba ìbílẹ̀ ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Delta gbogbo wọn ni wọ́n ṣe bẹ́ẹ̀ kó gàngàrà wọn kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP láti mórí lẹ́nu ẹgbẹ́ òṣèlú APC láti ìgbà náà ó ní ọ̀rọ̀ tí ń ṣe bẹ́ẹ̀ tó ti jáde lórí ìrànà pé ṣé ọjọ́ ọ̀la gidi sọ wà fún ẹgbẹ́ òṣèlú PDP báyìí nígbà táwọn àgbà ẹgbẹ́ òṣèlú PDP náà sọ nímọ̀ wípé kò séwu lóko ló ń gẹ àfi gìrì
àparò àwọn náà wà ní inú ẹgbẹ́ òṣèlú PDP láti mú ẹgbẹ́ náà dúró nísinsìnyí. Bẹ́ẹ̀ ni alága fẹ́gbẹ́ òṣèlú APC ti tẹ́wọ́ gba àwọn olóṣèlú láti inú ẹgbẹ́ òṣèlú NNPP káàbọ̀ sẹ́gbẹ́ òṣèlú APC ní Àbújá. Ẹni tó jẹ́ alága fẹ́gbẹ́ òṣèlú APC jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà Abdullahi Umaru Ganduje oní ọmọ àti ṣe bẹ́ẹ̀ kí àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ darapọ̀ láti inú ẹgbẹ́ òṣèlú NNPP èyí ò New Nigeria People's Party káàbọ̀ padà sínú ẹgbẹ́ òṣèlú APC. Nínú àwọn ènìyàn náà ibẹ̀ láti rí sẹ́nítọ̀ tó ń ṣojú gúúsù ìpínlẹ̀ Kano Abdulrahman Sumaila àti Kabiru Rurum ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin tó ń ṣojú ẹkùn Rano Kibiya Bunkure ní ìjọba àpapọ̀. Bákan náà látún rí Bafa Bichir akọ̀wé tẹ́lẹ̀ fún ìjọba ìpínlẹ̀ Kano Abdullahi Sani Rogo Gbàdámọ́sí Ayuba Abbas Sani Abbas àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí Ganduje tó kí wọn káàbọ̀ sínú ẹgbẹ́ òṣèlú APC ó fi ìdùnnú rẹ̀ ó fi hàn. Bẹ́ẹ̀ náà ló tún ṣe ní akípe ṣẹ̀rẹ́gbẹ́ òṣèlú APC yìí tẹ́ darapọ̀ ohun gangan ní ẹgbẹ́ tó kógojá jùlọ tí ó sì ṣe bẹ́ẹ̀ mọ̀ ní àṣeyọrí nínú ètò gbogbo táwọn bá ń ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ náà ló tún sọdúnmọ̀ wípé láìpẹ́ láì jìnnà ṣẹ̀rẹ́ àwọn ẹgbẹ́ òṣèlú alátakò tí wọ́n jẹ́ gómìnà láti inú ẹgbẹ́ òṣèlú alátakò gbogbo wọn bọ̀ wá darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú APC láìpẹ́ láì jìnnà báyìí. Ó di ìpínlẹ̀ Rivers. Alákòóso ìjọba ìpínlẹ̀ Rivers tún kọ̀ láti yọjú sáwọn ọmọlé ìgbìmọ̀ asòfin ní Àbújá fún ìgbà kejì ọ̀tọ̀ọ̀tọ̀ lórí pé wọ́n ní àwọn fẹ́ máa ṣe bẹ́ẹ̀ yẹ̀wò lórí bí ṣe ṣètò ìpínlẹ̀ Rivers. Sole Administrator Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó yàn láti máa tukọ̀ ìpínlẹ̀ Rivers Ibok Ete Ibasi òní ó mà ti ṣe bẹ́ẹ̀ tó ń kọ etí ọ̀gbọ́n yìí sí ìpè àwọn ọmọlé ìgbìmọ̀ asòfin èyí tí wọ́n sọ dímọ̀ wípé wọ́n gbé ìgbìmọ̀ kan kalẹ̀ láti máa ṣe àyẹ̀wò sí bí Ibas bó ṣe ń ṣe ètò ìṣèjọba rẹ̀ ní ìpínlẹ̀ Rivers. Ìgbìmọ̀ ọ̀hún èyí tí abẹnugan ìyún Tajudeen Abbas tó ṣe bẹ́ẹ̀ ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ tí yóò máa rí sí ètò ìṣèjọba ìpínlẹ̀ Rivers tó fi lọ́lẹ̀ ní ọjọ́ 15 nínú oṣù kẹrin yìí. Wọ́n sì ṣe ní àlàkalẹ̀ pé tó bá di ọjọ́ 17 oṣù kẹrin níṣe ni kí Ibas kó yọjú sí wọn láti ṣe bẹ́ẹ̀ ṣe ìpàdé lórí bí ṣe ń tukọ̀ ìpínlẹ̀ Rivers ní ọjọ́ 17 yìí. Ó ní ìpàdé náà ló forí ṣánpọ́n pẹ̀lú bí Ibok Ete Ibasi Vice Admiral náà bó ṣe kọ̀ láti yọjú sí àwọn ìgbìmọ̀ ọ̀hún tó sì ní ká fún un láǹfààní bí ọjọ́ 24 nínú oṣù tá a wà yìí etí ń ṣe àná òde yìí. Síbẹ̀síbẹ̀ níṣe ni Ibok Ete Ibasi ló tún kọ̀ láti yọjú sí ilé ìgbìmọ̀ àwọn ọmọlé ìgbìmọ̀ asòfin àwọn ọmọlé ìgbìmọ̀ asòfin náà pẹ̀lú bó ṣe tún jẹ́ wípé ó wà ní Àbújá lánàá òde yìí níbi ìpàdé NEC ètò wáyé. Síbẹ̀síbẹ̀ níṣe ni kò yọjú sí àwọn ìgbìmọ̀ náà ètò wà ní committee room 301 National Assembly Complex ní Àbújá pẹ̀lú bó sì tún ṣe bẹ́ẹ̀ darapọ̀ mọ́ àwọn tó ń ṣe ìpàdé NEC. Ibẹ̀ láti wá rí ẹni tó jẹ́ alága ìgbìmọ̀ ọ̀hún Julius Obere wá ṣe bẹ́ẹ̀ palẹ̀ ẹrù rẹ̀ mọ́ pẹ̀lú àwọn ènìyàn tó kù tó sì ń fi ààyè tí wọ́n fi kalẹ̀ láti ṣe ìpàdé ọ̀hún tó ń kálukú wọn yẹsẹ̀ kúrò níbẹ̀. níṣe ni kò bá àwọn oníròyìn sọ̀rọ̀ lórí ìdójútì àti ìkọtí ọgbọ́n èyí tí Ibok Ete Ibasi tó ṣe sí wọn ní àná òde yìí. wọ́n ní àwọn yóò tún máa padà fi ọ̀rọ̀ léde lórí ìgbésẹ̀ ọ̀hún èyí tí oríṣiríṣi ọ̀rọ̀ ti jáde wípé níṣe ni arákùnrin Vice Admiral Ibok Ete Ibasi ìyún alákòóso ìpínlẹ̀ Rivers ni kò fi àyè sílẹ̀ fún ìjọba alákòyàwó nínú ìṣèjọba rẹ̀ fún oṣù 6 tó fẹ́ lò lórí àlééfà báyìí. Ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó lé ní 200 tán kó lọ sórílẹ̀-èdè Ghana ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ sọdún mọ́ wípé wọ́n padà bọ̀ wá sílé lénìí gẹ́gẹ́ bí ìjọba àpapọ̀ ni wọ́n ṣe kéde wọn. Kó tí ní ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ní òǹkà wọn jẹ́ 231 èyí tí wọ́n bẹ ní orílẹ̀-èdè Ghana báyìí tí wọ́n tàn wọ́n lọ láti lọ fún wọn ṣe òwò ẹrú àti àwọn iṣẹ́ burúkú míì ní orílẹ̀-èdè Ghana ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ṣe wá fi ìròyìn náà léde láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ ìyún ọ̀dọ̀ ẹni tó jẹ́ mínísítà kékeré fọ́rọ̀ ilẹ̀ òkèèrè ìyún
èyí ò bí Bianca Odúgbẹ́gù Ojúgu tó fi ìròyìn náà tó fi léde síta wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń ka wọn jẹ́ 219 òní àwọn aláṣẹ orílẹ̀-èdè Ghana ni wọ́n gbé jáde síta báyìí pé wọ́n kó wọn bọ̀ wá sí orílẹ̀-èdè Nàìjíríà. àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀hún níbi tá a ti rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́langba lọ́kùnrin nínú ìyàrá tó kà ní 25 ibi tí wọ́n ti ní Accra ti ṣe olúlu orílẹ̀-èdè Ghana níbi tí wọ́n ti ṣe ní àlàyé pé ibẹ̀ làwọn ènìyàn náà wà láti wu ìwà burúkú láti domi àlàáfíà orílẹ̀-èdè náà tá ń dà á láàmú kó tó di wípé ọwọ́ ba àwọn tí òǹkà wọn jẹ́ 290 ọ̀hún lásìkò àbẹ̀wò mínísítà kékeré náà fọ́rọ̀ ilẹ̀ òkèrè ìyún Bianca Odúgbẹ́gù Ojúgu ó ṣe bẹ́ẹ̀ tó fi ìròyìn náà tó fi léde ó dúpẹ́ lọ́wọ́ àwọn aláṣẹ orílẹ̀-èdè Ghana lórí ìgbésẹ̀ tán gbé pẹ̀lú bí wọ́n ṣe bẹ́ẹ̀ pè wọ́n sí àkíyèsí tẹ́sí ní wọ́n kó àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà bọ̀ wá sí ilé. ó ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yìí níṣe ni ó gbà wọ́n ní ìmọ̀ràn wípé tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ tán bọ́ nínú ọ̀rọ̀ yìí kí wọ́n ṣe bẹ́ẹ̀ lo làákàyè wọn kán sì mọ́ jẹ́ kí irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kó tún wáyé mọ́. ó ní ká máa dúpẹ́ lọ́wọ́ orílẹ̀-èdè Ghana táwọn jọ ní àjọṣepọ̀ tó dán mọ́rán. ó ní tó bá ṣe pé orílẹ̀-èdè míì ni wọ́n kì í fi àyè sílẹ̀ fún ẹni tó bá ti wu ìwà ọ̀daràn àfi kó jẹ ìyà rẹ̀ ní ojú méjèèjì. bẹ́ẹ̀ náà ló tún sọ dúnmọ̀ wípé ẹ má tẹ̀lé ẹnu àwọn ènìyàn tó pọ̀ ní òde òní tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ṣe ìlérí orí ahọ́n wípé àwọn yóò kó yín lọ sí ilẹ̀ òkèrè níbi tẹ́tì lọ́mọ gbé ìgbé ayé rọrùn. ó ní ọ̀pọ̀lọpọ̀ wọn irọ́ lásán ó ní wọ́n ń pa tí wọ́n sì ń lo àwọn ọmọ orílẹ̀-èdè yìí ní ọ̀nà tí ò bá òfin mu lórílẹ̀-èdè tí wọ́n bá ti bára wọn. fún ìdí èyí ó ní ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ aláṣẹ àti olùdarí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àwọn náà ń ṣe akitiyan láti lè jẹ́ kí ìgbé ayé ìrọ̀rùn kó wà fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n má bàa máa bọ́ sọ́wọ́ àwọn atanilọ́sókè lọ́hùn-ún lọ́ọ́ fi ní ṣe òwò ẹrú. àwọn agbébọn ti ṣe bẹ́ẹ̀ jí olùṣọ́ àgùntàn ìjọ kátólíìkì kan gbé ní ìpínlẹ̀ Kaduna báyìí. ẹni tó jẹ́ olùṣọ́ àgùntàn Ibrahim Amos ti ìjọ St Gerard Goasi Paris ní Kurmi Lisja ìjọba ìbílẹ̀ Kauru ní ìpínlẹ̀ Kaduna. ó ní wọ́n ti kéde rẹ̀ pé wọ́n ti ṣe bẹ́ẹ̀ jí gbé ní ọjọ́bọ̀ Thursday ní ilé rẹ̀ tó ń bẹ ní Kurmi Lisja ní nǹkan bíi dédé aago 12 òru ó kọjá ìṣẹ́jú 15. ẹni tó jẹ́ olórí ìjọ Catholic Diocese ní Kafancha Rẹ́fẹ̀rẹ̀ Fada Jacob Shanet ó fi ìdí ìròyìn náà ó fi múlẹ̀ níbi tó sì ti kọ ìwé sí àwọn ìjọ náà wípé kí wọ́n ṣe bẹ́ẹ̀ kán lékún nínú àdúrà gbígbà lásìkò yìí fún ẹni tó jẹ́ olùṣọ́ àgùntàn èyí tí wọ́n jí gbé ọ̀hún. bẹ́ẹ̀ náà ló tún rọ àwọn ènìyàn ọ̀hún wípé kí wọ́n ṣe sùúrù kán sì má fi ìdájọ́ sí ọwọ́ ara wọn pẹ̀lú pé àwọn náà wọ́n sa gbogbo ipá wọn láti gba ọ̀nà tó tọ́ àti èyí tó yẹ tí wọ́n yóò fi gba olùṣọ́ àgùntàn náà kalẹ̀. irú ìròyìn bẹ́ẹ̀ kìí ṣe nǹkan tó jẹ́ tuntun ní ìpínlẹ̀ Kaduna pẹ̀lú bá ṣe ṣe bẹ́ẹ̀ ń jí àwọn olùṣọ́ àgùntàn gbé tó tún ṣekú pa wọn. ẹ̀ẹ́nà ti pé ní oṣù tá a lò sẹ́yìn ní ìjọba ìbílẹ̀ Kawuru yìí bákan náà ibẹ̀ ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ jí olùṣọ́ àgùntàn Sylvester Okechukwu ti ìjọ St Mary Catholic Church ní Tachira tí ń ṣe ìpínlẹ̀ Kaduna tí wọ́n jí gbé tó sì padà tó ṣekú pa lẹ́yìn tí wọ́n jí gbé tán ní ìpínlẹ̀ ọ̀hún. irú ìṣẹ̀lẹ̀ bíi eléyìí ní ti ìpínlẹ̀ Benue níbi táwọn agbébọn ti ṣe bẹ́ẹ̀ dá ọkọ̀ èrò lọ́nà wọ́n jí ènìyàn 14 gbé lọ. òpópónà Makurdi sí Naka àti Adoka ní àárín bíi aago 10 alẹ́ sí aago 11 láàrin bíi aago 10 òwúrọ̀ sí aago 11 òwúrọ̀ ní ìṣẹ̀lẹ̀ náà ó ṣẹlẹ̀ pẹ̀lú bá ṣe ṣe ní àlàyé pé ọkọ̀ píkníkì àti ọkọ̀ bọ́ọ̀sì Sharon ó tó kó ènìyàn 12 ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n dá dúró ní ojú ọ̀nà táwọn oníṣẹ́ láabi ọ̀hún tí wọ́n sì kó àwọn ènìyàn inú rẹ̀ tí wọ́n kó wọn wọ inú gbólọ̀ nínú ọ̀rọ̀ tí ẹni tó jẹ́ akọ̀wé fẹ́gbẹ́ onímọ́tò ti high level unit Yakubu Onu ètò ṣe ní àlàyé fún àwọn oníròyìn ó sọ dúnmọ̀ wípé ọkọ̀ kan ológbéra láti ìpínlẹ̀ Benue tó sì ń lọ sí Lọ́kọjà tí í ṣe ìpínlẹ̀ Kogi níbi tí wọ́n ti dá dúró ní ojú ọ̀nà. ó ní ìmísí gbọ́ láti ìpínlẹ̀ Kogi tó ń bọ̀ wá sí ìpínlẹ̀ Benue ọ̀hún ní Makurdi ní ojú ààyè kankan náà ti ṣe bẹ́ẹ̀ dá ọkọ̀ méjèèjì tí wọ́n ti dá dúró. ìkànnì àwọn ènìyàn 6 nínú nígbà tí àwọn míì
nígbà tí èyí tó ń lọ tó jẹ́ ti ènìyàn 8 ní ìtòsí Nàká ní ìpínlẹ̀ ọ̀hún níbi tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ palẹ̀ àwọn ènìyàn náà mọ́. Wọ́n yọ̀ǹda arúgbó kan àti abilékọ tó ń ṣe bẹ́ẹ̀ fún ọmọ lọ́yàn lọ́wọ́ pẹ̀lú àwọn ọmọ kéékèèké àti dírẹ́bà kan. Àwọn ni wọ́n wá mú ìròyìn náà lọ sí iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti Nàká níbi tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ fi ọ̀rọ̀ náà sílẹ̀ kí wọ́n tó di wípé wọ́n fi ìròyìn náà wọ́n fi léde. Níṣe ni wọ́n ti kó àwọn ènìyàn ọ̀hún tí wọ́n ti kó wọn wọgbó lọ, èyí tí òǹkà wọn jẹ́ 14 tí wọ́n sì ti mọ ibi tí wọ́n fi orí mù sí títí di àkókò tá a fi kó ìròyìn jọ. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Benue láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ alukoro wọn Catherine Anene ó sọ náà wípé àwọn ò tí gbọ́ nípa ìròyìn náà ṣùgbọ́n àwọn yóò bẹ̀rẹ̀ ìwádìí lórí bó ti ṣe bẹ́ẹ̀ ṣe àwárí àwọn ènìyàn tí wọ́n ṣe bẹ́ẹ̀ jígbé lọ sí inú igbó báyìí. Ìpínlẹ̀ Benue náà ni mo ti wà níbi tí mo ṣe bẹ́ẹ̀ fi ìròyìn tibẹ̀ ṣe ìdágbére fún tásìkò yìí. Níṣe ni wọ́n ti ṣekú pa ẹni tó jẹ́ olórí ọ̀dọ́ ní inú ìlú pẹ̀lú bí àwọn ọmọ gànfẹ́ wọ́n ti ṣe bẹ́ẹ̀ bá ṣe ya bò ó. Olórí ọ̀dọ́ tí wọ́n pe orúkọ rẹ̀ ní Raphael Ikiyaf oníwọ̀nmọ̀ ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa báyìí pẹ̀lú bí wọ́n ṣe gún ní ìgúnkùgún tẹ́mi sì fi bọ́ ní ara rẹ̀ ní agbègbè tó pè ní Apee ní Makurdi tí ń ṣe olúlu ìpínlẹ̀ Benue lọ́jọ́rú tí ń ṣe Wednesday ní ìṣẹ̀lẹ̀ náà ó ṣẹlẹ̀ pẹ̀lú bá ṣe ṣe ní àlàyé láti ọ̀dọ̀ alukoro Catherine Anene tí ń ṣe ti àwọn agbófinró ìpínlẹ̀ náà. Ó sọ dímọ̀ wípé arákùnrin tó jẹ́ olórí ọ̀dọ́ ọ̀hún ó ń lọ sí ibi ilé ìtajà rẹ̀ táwọn oníṣẹ́ labi náà tó sì tẹ̀lé lẹ́yìn tí wọ́n fi dé ojú òpópónà tó pè ní Apee yìí ní ìpínlẹ̀ Benue tó sì yọ ìgò lọ́tún àti lósì tangun ní ìgúnkùgún títí tí ẹ̀mí sì fi bọ́ ní ara rẹ̀. Wọ́n fi sílẹ̀ nínú àgbàrá ẹ̀jẹ̀ náà níbi tí ó ṣe bẹ́ẹ̀ tó kú sí ní tó ṣokùnfà ìkọlù táwọn oníṣẹ́ láabi náà èyí tí wọ́n ṣe ó ní wọn kò fi ìròyìn rẹ̀ délẹ̀ lásìkò tá a fi ń kó ìròyìn jọ ṣùgbọ́n tí alukoro ní àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ìkọlù náà táwọn yóò sì fi ojú àwọn oníṣẹ́ láabi náà táwọn yóò fi ojú wọn tí wọ́n fi hàn dé láìpẹ́ ọjọ́. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí pẹ̀lú bí ó ṣe wá jẹ́ wípé ká tó máa lọ a ṣe àmẹ́nubà kókó tá a ti pẹ̀kẹ́lù lẹ́ẹ̀kan sí i. Ẹ wò ó kò séwu lóko rárá ẹni bá ṣe tán láti fẹ́gbẹ́ òṣèlú PDP sílẹ̀ ẹni kó tètè fẹ́gbẹ́ ọ̀hún sílẹ̀ o àwagun ò fọ́. Bukola Saraki lani ó sọ èyí di mímọ̀. Bẹ́ẹ̀ ni alága fẹ́gbẹ́ òṣèlú APC ló ti tẹ́wọ́ gba àwọn olóṣèlú láti inú ẹgbẹ́ òṣèlú NNPP káàbọ̀ sẹ́gbẹ́ òṣèlú APC náà. Àmúròyìn náà wá wípé tó jẹ́ alákòóso ní ìpínlẹ̀ Rivers òun ló tún ti ṣe bẹ́ẹ̀ kọ́ tí ọgbọ́n yìí sí ìpè táwọn ọmọlé ìgbìmọ̀ asòfin pé láti lè bójútó bí ṣe ń ṣe ètò ìjọba rẹ̀ ní ìpínlẹ̀ Rivers fún ìgbà kejì ọ̀tọ̀ọ̀tọ̀ rẹ̀. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tán lé ní 200 ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n kó lọ sí orílẹ̀-èdè Ghana fún ìwé ẹrú ìjọba àpapọ̀ ni wọ́n kó bọ̀ wá sílé lénìí. Àmọ́ pé àwọn agbébọn ti jí olùṣọ́ àgùntàn ìjọ kátólíìkì kan gbé ní ìpínlẹ̀ Kaduna. Bákan náà la sọ di mímọ̀ pé ní ìpínlẹ̀ Benue ó ní àwọn agbébọn ti ṣe bẹ́ẹ̀ dá ọkọ̀ èrò lọ́nà tó sì jí àwọn ènìyàn 14 gbé ní inú ọkọ̀ ọ̀hún. Ní paríparí ìpínlẹ̀ Benue náà láti sọ di mímọ̀ wípé àwọn ọmọ gànfẹ́ ṣe ìkọlù sólórí ọ̀dọ́ inú ìlú wọ́n sì pa ní ìpakúpa. Jẹ́ títí di ìgbà tá a tún padà máa kó ìròyìn ní ìjọ tá a sì máa mú aṣojú mọ́ máwòrán àti ti ìgbọ́ ẹ̀yin tẹ́jú olólùfẹ́ wa èmi ní ìmọ̀ wá ẹ̀yin náà ní sì máa bá láṣẹ lọ́wọ́ Elédùmarè ó kọ́ mi ò ní yí padà o àyànfẹ́ Elédùmarè òun náà lèmi jẹ́ ẹjẹ́ aná ti wípé èdè àìyedè onímú ogun àti ọ̀tẹ̀ wá ẹjẹ́ a máa gbọ́ra wáyé láwùjọ gbogbo tá a bá wà ká sì máa fìfẹ́ ká fi máa lò ilẹ̀ ìlérí wa tí ń ṣẹlẹ̀ káàrọ̀ òjìrè Elédùmarè yóò ṣe bẹ́ẹ̀ yóò mọ̀ wá débẹ̀ láìpẹ́ ọjọ́ ó dàbọ̀ fún ti àsìkò yìí.